12 months ago, Precious was born on the 21st of April, called Arike Ade. She's a year older today. Happy belated birthday to you, Arike Ade Victoria. Bẹ́ẹ̀ ni o, òní lọ́jọ́ ìbí rẹ̀ ògo àgbáyé aláyèrè Àríkẹ́ Àdé ọpọ́dún kan lónìí wà tó bọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpè òní bá ọlọ́jà wàràwà láṣẹ ìdùnnú àgbọ̀ mi o. Ìyá rẹ̀ Olúbùkọ́lá ló kàn sí mi ó kò ní lọ́jọ́ ìbí rẹ̀ pẹ́ bí mọ́pẹ́ tí pẹ́ kó tẹ̀ látẹ̀pẹ́ òkú mọ́ṣẹ́ bá ọkọ̀ jù láṣẹ Olódùmarè. Èrò tí wọ́n rè lú ọ̀wọ̀ ẹjọ́ ẹ mú mi dání o mo fẹ́ rè lú ọ̀wọ̀ mo fẹ́ lọ rè kí wọ́n nílùú ọ̀wọ̀ nítorí Àríkẹ́ Àdé Vicky ọmọ lọ́jọ́ ìbí òní. Ǹlẹ́ ọmọ lọ́wọ́ máa dẹ̀ ọlọ́wọ̀ kì í jẹ ẹni tó rẹ́ni tó ṣe bá bá yín lórí lọ́jọ́ sí èjì àlùmí ní ọmọ ìyá ọkà ọmọ mẹ́kun ajílété dàǹdòrí ajá òkúńdà èjì àlùmí yan dùn ọkà lóní kókó ìyan abara funfun nínú odó ọkà abara pàìpàì ọlọ́pàdà mo ṣe bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ dání bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ dání lọ yẹn yè kúrò mo ṣe bẹ́ẹ̀ lọ́ máa fi lọlẹ̀ nígbàlẹ̀ bàbá yín ní sọ bódìlé àwọn sì ní sọ̀gbẹ́ dìgbòrò. Àríkẹ́ Àdé wàá gbọ́ o ó ti ṣọjọ́ ìbí àkọ́kọ́ lónìí wàá ṣọ̀pọ̀lọpọ̀ lókè èpè òní bá ọlọ́jà wéréwéré ò sì ní bá ọlọ́jà wàràwàrà. Ayé ò ní fi ọ̀pọ̀ òbí rẹ lẹ́kùn o ipò òjijì ò sì ní mú ọ lọ láṣẹ Olódùmarè àrídùnú ọmọ ló jẹ́ lónìí òní dàrí sọkún nígbà tí ìṣọmọ rẹ bá wá jìnnà tán báyìí kò wá ní já òbí rẹ lẹ́nu tó mú wálé ayé kò ní ṣòro fún ọ láti rí lò ayé ò ní pa ọ́ tògbòtògbò òsì ní gbogbo tó rògbò lò lágbára Olódùmarè. As you are here with us today, may good things never cease to happen in the rest of your life. I wish you more years to come. In sign of happy birthday to you, Vicky. Happy birthday,